ẹ̀yin ọmọlúwàbí olùfẹ́ ọlọ́run ẹni tí ọlọ́run ń fẹ́ tó náà sì fẹ́ ọlọ́run abẹ́ ẹ̀dá sí mẹ́ta àbí mẹ́rin ẹni tí ọlọ́run ń fẹ́ tọ́lọ́run tó náà sì fẹ́ ọlọ́run ẹni tó lè fọ́lọ́run ń fẹ́ ṣùgbọ́n ọlọ́run ń fẹ́ òun ọ̀fẹ́ ọlọ́run ẹni tó ṣe pé kò fẹ́ ọlọ́run ló sì fẹ́ òun náà ẹni tó lọ́run ń fẹ́ tóun náà sì fẹ́ ọlọ́run yóò gbé ẹ̀sìn ìbẹ̀rù ọlọ́run láti kékeré rẹ̀ títí yóò sì kú lérí ẹ̀ lórí bẹ́ẹ̀ ẹni tó lọ́run ń fẹ́ yóò máa ṣe jágba rèé lọ́nà kọ́nà bọ́bá kò sáátà kọ̀ọ̀la kò ní kọ̀ọ̀la tí ó kú àti ìpàdé a máa ṣe tọ́lọ́ ẹni ní ó ṣe bá gbogbo àti ṣe tọ́lọ́ ní títí látàárọ̀ yéèkì ọjọ́ kú ẹ̀ ọlọ́run ò abọ́lá rẹ̀ bẹ̀ẹ́ tóbi ìyá kékeré ọ̀ wọ́n kà kàwá sí ẹni tó ní ìfẹ́ sí. láti ọ̀rẹ́ sí tọ́kájẹ́fẹ́ ọlọ́run kò tó bí ọlọ́run ọ̀fẹ́ yìí ọlọ́run ò àbẹ̀rẹ̀ lórúkọ rẹ̀ wọ́n ṣàfihàn àwọ̀ ọlọ́run fẹ́ràn àwọ̀ wọ́n sì àwọn náà yóò fẹ́ ẹ̀ àbọ̀ ní irú àti ní ilé ìfẹ́ mo rò pé agbàgbà yìí ní iṣẹ́ wà sí náà fún wa nípa arábì áàpì àjẹ̀wí ìyá tí ń sọ pé mẹ́lẹ̀ká mílò yẹ́ Buhari wà bẹ̀ Buhari wọ́n pẹ́ wọ̀lẹ́yìn dáta wọlé wọ̀lẹ́yìn dáta jáde lọ wọlé àdámú gidi وليتك تحلو والحياة معيرة وليتك ترضى والأنام كذاب وليتك تحلو والحياة معيرة وليتك تحلو والحياة مريرة وليتك ترضى والأنام كذاب وليتك ترضى والأنام كذاب وليتك ترضى والأنام كذاب ìbájẹ́ pé wọ́n lóun yọ́nú sí mi èyí ni mo ló wù mí kò wọ́n lè wọ́n àmì àbòkèdáàbò kí gbogbo ń tọ́ ọjà lẹ́yìn láìjà ló kí wọ́n máa wá bínú kí wọ́n máa bọ́ ìlà ìfẹ́ tiẹ̀ wọ́n lè dẹ́kẹ̀ wọ́n láyà tún màríra tún وليتك ترضى والأنام كذاب. أدوك يا فلان tó gbogbo ìtàná yìí ẹni ìfẹ́ ọlọ́run ni wá olùfẹ́ ọlọ́run sì ni wá ẹni tó ọlọ́run ń fẹ́ràn ni wá táwa náà sì fẹ́ nínú àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ ní àkọlọ̀ mọ́jà àpòpọ̀ méjì. ẹni tó ọlọ́run ń fẹ́ ẹni tó àlàyé ń pa ká má bọ́ ọ̀rọ̀ náà jẹ nígbà tí ibi wà sí tó jẹ ní ọ̀dà olùyọ̀dọ̀ ọ̀rọ̀ nígbà tí orí ẹ̀wà ni ká gbájúmọ́. àwọn ẹgbẹ́ ìpínlẹ̀ ẹjọ́ ká pàdé nìyí láti ṣe àdúrà kò sí kankan tó ju àdúrà lọ gbogbo ògbà nínú àtọ̀ hánilé lọ́run sì ń sọ fún wa ní tọ́ka sí pé ìfẹ́ lè máa kí ẹ lè fi rí mi wọ àdúrà màní ó sọ ní sọ pé bí àṣẹ ó tún sọ ní sọ dàbáàrì ká fún ní dàbáàrì pípé àwọn òbí jẹ́ ìrìnà ṣẹ̀tọ́ àlẹ́gbà yìí bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọlọ́run olùdó ní
ìgbà kan ẹ pè mí fi ya yín lòun. أستجيب لكم وإذا سألك عبادي وإذا سألك عبادي عني فإني أجيب قريب أجيب دعوة داعي وإني قريب أجيب دعوة الداعي إذا دعاني. tí ìbá ṣe pèsè ẹ̀rí ọlọ́run tó fẹ́ ni léèyàn bá gbé láàárọ̀ kó tó bá lè fún kó yí ọdún ìṣòro àyà ọjọ́ ọlọ́run náà yẹ kí ọlọ́run sí ọlọ́run. náà ó ṣe púpọ̀ púpọ̀ ọlọ́run. àwọn àpèjì máa pé bí kí n ṣẹlẹ̀ kì í ṣe ara mọ́kà nìkan ọlọ́run ní ìjà ara ìfàṣà àdòfẹ̀lẹ̀ bá rè wẹ̀lẹ̀ báhàrì. لما كسبت أيدي الناس ọlọ́run ní oríṣiríṣi nǹkan ní àdánwò yóò máa ṣẹlẹ̀ àmọ́ bẹ́ẹ̀ bá rí bọ́ bá ń ṣẹlẹ̀ náà nítorí máa dá mà tí wọ́n bọ ara wa tí wọ́n bọ ara wa fà ní. ọlọ́run wá dàpọ̀ lọ́jà àdúrà tí a fẹ́ ṣe lónìí nítorí tí gbogbo wa títí owó òdì sí ni tí gbogbo wa ń gbọ́ nípa ẹ̀. a sì wá wo abẹ́ àwọn nǹkan wa nì àwọn mùsùlùmí tọ́lá ń pè wá ní ìnà al-mu'minuna ikhwa ó sì tún sọ pé wa kunu ibadallahi ikhwana. ọlọ́run fi hàn wá pé kò sí ọmọ àyà kan nìkan ìtí jẹ́ ọmọ àyá náà ní ìsìlá mú kí má ní bàbá ti jẹ́ mùsùlùmí bá ti jẹ́ orílẹ̀-èdè yóò tó lè wá tó lè jẹ́ èdè yóò ní sọ ó ti jẹ́ ọmọ àyá mi ìyá lè fi yín pọ̀ bàbá ní ìjà yín pọ̀ èyí ni òkan ọlọ́run nítorí pé irú ẹ̀ ti ń ṣẹlẹ̀ torí pé bàbá ń lọ lẹ́tọ̀ yóò máa yà kí ìgbèrè máa yọ lọ́tọ̀ àbẹ́ ìjọba àyáni àwọn mùsùlùmí tọ́lọ̀ ń pè wá lọ́mọ àyà ara wa àwọn ìjọba gẹ́bí tí ó ti fi rẹ̀ ká tó àmọ́ bí tí àwìlà ọ̀làjòjì lọ́wọ́ tani láyé nígbà bí ẹnìkan ní àwọn tó tún gbọ́ bẹ̀rẹ̀ ìyá ilé ẹ̀mọ́ bẹ̀rẹ̀ ìyá àwọn ni wọ́n wá di oníjà ara wọn lónìí èyí tọ́lọ̀ wọ́n ṣe ń pàṣẹ pé wà á tẹ̀sìmọ́ bi hablillahi jami'an wala tafarraqu. ẹ̀yin mùsùlùmí tẹ̀sìmọ́ bi hablillahi jami'an ẹni wọ́n kókó mọ́ okùn èmi ọlọ́run ẹ̀sìn mi àti èmi ọlọ́run ẹ má wà lọ́tọ̀ọ̀tọ̀ la tafarraqu. àwọn ó sì tún pa á láṣẹ wípé ẹsẹ̀ ra yín lọ́kàn náà nítorí pé àwọn ọ̀tá Islam mẹ́ta àwọn ọ̀tá Islam wọn ò kẹrẹ̀ wọn ò sì dúró wọ́n ń jogún ẹ̀ ni wọ́n ń jogún àìfẹ́ ìsìláàmù ni wọ́n ń jogún rẹ̀ ẹ̀wò bẹ́ẹ̀ kí ìsìláàmù ti bẹ̀rẹ̀ tí wọ́n ń jogún kí wọ́n ò sí lẹ́yìn ẹ̀ wọ́n ò sí ṣùgbọ́n ọkàn wa balẹ̀ o nítorí ọlọ́run fi ṣe alọ́kàn balẹ̀ ó yẹ ẹ̀sìn wọn lẹ̀ ìdìnnà àwọn òyà kí ju òun kẹ́ ìjà wọ́n á fi ìlú kẹ́ ìjà ọmọ ìrẹ̀ kàfìrìnà àmọ̀yà mọ̀kúnwọ́yẹ. ṣé wọ́n láwọn òní ṣe lẹ́yìn ẹ̀yìn ìsìlámù èyí tó ṣe kéde ọlọ́run ti ti fọ́ sọ̀yà pé lọ́ọ̀ka ní gbogbo ayé lẹ́yìn gbogbo ìlú tí ìlú mọ́kà náà lè káàdé wa mo sì ní orísun ìsìlámù wa yorùbá ní àwọn ọ̀tá ìsìlámù ni wọ́n sì ti ni wọ́n ń tètè
ni wọ́n ń dìtẹ̀ sí Islam títí wá lòmí náà tó lé fún ni ṣẹ́gbọ́ ọlọ́run sì ní ìrànlẹ́bù wọ́n yá ń gbẹ̀gbọ́ àǹkà yahudu wọ́lá nàṣọ́ra àgbà tẹ́tàbí àti àrẹ́gbà ọlọ́run ní ìrànlẹ́bù kí àwọn èèyàn rẹ̀ لن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم يهودي أين مع يهودي والنصارى حتى مع النصارى يكون معنا لن ترضى أدعو إلى ترضى قل لن ترضى الله أكبر mo ní dára ni mo ní yọrù sí mo ní gbà ní lọ́mọ àjá ìlà nẹ́bì àti àtẹ̀tẹ̀bí àti ìdẹ́tẹ̀ àti kó o ṣe tí wọ́n kó o kó sí náà sí wọn ẹ̀sìn tí àdáhùn wọn wọn ò sí lẹ́yìn ìsìlámù. wọ́n ní àwọn tí wọ́n túmọ̀ rẹ̀ lédè Gẹ̀ẹ́sì wọ́n ní Yahudi àti Nasara wọn ò sọ pé they will not be pleased with you but wọ́n sọ pé they will never be pleased with you unless you follow the form of their religion. Nítorí wọn tí wọ́n ṣe àwọn kan ńgbà wọn pinnu pé ọ̀nà wo ní Islam làwọn fi dojú ẹ̀ gbolẹ̀ èmi sáà tó yí àdúrà tá a fẹ́ ṣe wọ́n àti bẹ̀rẹ̀ la bọ́lá bá gbà wá lẹ́yìn ọlọ́run kó gbà lẹ́yìn ẹ̀dùbárìkà rẹ̀ aṣáájú ẹ̀dá àwa inṣàlá á gbìyànjú kó ṣe pàwọ́ ẹ̀ ṣe wá. أبقاك الله موطدا للإسلام. آمين. wọ́n ní nǹkan méjì nígbà tí wọ́n wọ́nà tí wọ́n lè fi dojú Islam bolẹ̀ wọ́n wá pinnu resolution wọn ní pé Islam la yazalu lam yazal wala yazal ولن يزال ينتشر ويتوسع في العالم. lẹ́yìn sídàgbàgbì ń bò ti bẹ̀rẹ̀ àtìgbà tí òsì máa àti níbẹ̀ náà ti fi láéláé kò ní yẹ kò ní ipò tí ó máa gbà yìí tí ó máa nàka yẹntẹ̀sọ̀rọ̀ wẹ́ẹ́dà yóò máa káàkiri gbogbo òlú títí àkíyá ayé ìdí àkíyá nù ṣá àlá bẹ́ẹ̀ ni lóòótọ́ ṣùgbọ́n kankan tá a bá lè wọ́n bá ń sọ láàrin ara pé nǹkan méjì táwọn bá lè rí ṣe báwọn bá lè rí nǹkan méjì ṣe ìsìlá nígbà náà làwọn ṣẹ̀kú ẹ̀. àkọ́kọ́ náà ni ما دام القرآن نحن لن نغلب على الإسلام لن نغلب الإسلام ولا ننتصر عليه إلا إذا حدث أو حصل شيئان أحدهما القرآن nígbà tí a bá jagun rẹ̀ títí tá a bá yà ìbáni ṣe kí wọ́n má fi kà á má láyé kí wọ́n má fi ké má láyé kí wọ́n má fi tàbí ilẹ̀ mọ́ nígbà náà ni ọ̀kan nù ìkejì tá a bá sì ṣagbára tá a gba kàábà tá a wó kàábà tá a gba táwọn gba ìjọba kàábà lórí fáwọn làwọn ń pàṣẹ rẹ̀ ẹjọ́ wà mọ́tà àti ẹni tí ó ṣe ìdáyàdà tí ó ṣe nǹkan kan ẹni abákúlá ṣe nígbà náà bá a bá yí ìṣe ní ìsìlámù làwọn tí ó ṣẹ́gun ẹ̀ nígbà náà ni wọ́n á ṣẹlẹ̀
gbogbo àgbáríjọ ọmọ ayé ìrọwà wàrí kò sí mọ́kàlẹ́mì àwọn tí wọ́n ṣe fẹ́ bára wọn jà tí wọ́n dá àwọn kan wá dìde tí wọ́n jẹ́ wọ́n fẹ́ bí wọ́n fi hàn pé ọ̀rẹ́ ìsìláàmù ni wọ́n ẹnìkan mọ ẹnìkan ẹnìkan mọ ìyá ọ̀sọ́jọ́ sọ́dọ̀ ọlọ́run kó sì mọ̀ wọ́n ọlọ́run ní wọ́n fẹ́ nà ní ọ̀tá ayé ni wọ́n ṣe wọ́n wá gbọ́nyà bí ọ̀rẹ́ tó àti káwọn ọ̀ràn yìí lọ wọ́n wá kó ìdí ogun èyí tó ju ẹni tó ju yìí tí a fẹ́ fi ràn yàn lọ́wọ́ lọ. abẹ́rẹ́ òṣìṣì wọ́n ti wọ ìlú báyìí nípa àwọn ọ̀ràn àwọn tí ń fẹ́ wọ mọ́kà àwọn tí ń sì fẹ́ wọ mọ́kà mùsùlùmí ní gbogbo wọn náà ọmọ àyà kan náà ni wà gbogbo ilẹ̀ arab yìí sì kò sí pàtàkì níbẹ̀ èyí tó gbogbo ẹ̀ kò sí ìtú ọkàn wá ní ìtú ọmọ àyà kan náà lẹ́yìn wọ́n sì ní ọkàn wọn. náà mọ́kà pàápàá ní ṣe kò ní kò sábàrà tí wọ́n bá parí àṣẹkù àwọn tí wọ́n sì pàṣẹ yìí àwọn tó náà sọ̀rọ̀ pé láti sọ àǹfààní ọ̀hún wọ́n yà ní nàìjíríà àti àṣàtàbí àti àṣàtàbí nígbà láwọn àgbè gbàgbá ìjàmá. gbogbo ẹgbẹ́ bá sí tẹ̀síkà mọ́kà ní rédíò rẹ̀ ní oníkà ní kò sí ìkànnì tí wọ́n ń ṣe lọ́dọ̀ yìí tí àwọn náà lọ sá lọ́bẹ̀ ju àdúrà lọ bó fẹ́ tó wá dé àdúrà pé kọ́nà wọn àdáka kó ṣe kékeré kó ṣe kankan ọlọ́run èyí tó dúró àgbẹ̀dẹ́ pé mọ́kà yìí níbẹ̀rẹ̀ oríṣi ìsìláàmù ó sì ní kàábà wà òun ni fún àmì wa inú tí ń ṣe ìṣẹ̀lẹ̀ níjẹ́ ní tí àyájọ́ wa Yakubu ọlọ́run ṣẹlẹ̀ fún àgbàríkà fún àtàlùkù ìmọ̀ náà fún nígbà àdìkà kì í yé lọ. kò sí ìjọba tó lè kó wa lọ bí eléyìí nítorí pé àwọn ọ̀tá ti wọlé wọ́n pọ̀ náà ìwọlé ní ti pé wọ́n fẹ́ràn wá lọ́wọ́ àṣìlè pé kí wọ́n jáde kí wọ́n mọ́ra lọ́wọ́ nítorí àwọn tí wọ́n fẹ́ wọ ẹ̀yà dáadáa ìlẹ̀dá ọ̀rọ̀ tó ti jẹ náà nù dáadáa ìtọ́jú ọlọ́run náà lọ́nà. èyí tó wá kà wá mùsùlùmí lọ́wọ́ dárí báyìí àti káṣáájú ọlọ́run kábí ọlọ́run a sì yé gbàgbọ́ níwọ̀n gbà tí gbogbo wa ìka pé ká bẹ ọlọ́run ká ṣàdúrà ilé ìjẹ́ ìmọ̀ bí èèyàn ti ṣe é ṣe tàbí ṣe pàdúrà àwọn gbà kò lè gbà. àgbà àkùkà kò ní ìsí o àgbà àlejò ìjàkadì náà ó ní wọ̀dà àkùnrin àìkàrà lè ṣàfihà bẹ́ẹ̀ni tí ń fi ọ́ lè ọlọ́run tí ti ń pè é ọ̀sálà ìdánilọ́hùn yìí lọ bí mo sì fẹ́ sọ̀rọ̀ yìí ó ṣòro bí ìbáṣewọ̀ ọlọ́run nìkan náà lọ́jọ́ ọba òṣèlú kájí nìkan tó lè ṣe àmọ́ fẹ́ tọrọ ẹ̀ tòun tí kò ti ṣòro náà tọ́jú ẹ fún nǹkan tí àṣetì nìkan náà wọ́n wá fẹ́ tọrọ ẹ̀ lọ́wọ́ ẹ̀ kó o ṣe nǹkan náà gbọ́dọ̀ ṣiṣẹ́ mo sì pé síwájú rẹ wẹ̀ láwọn àfọ̀nbídò ìkàrà lè ṣàfihàn ìtókòdì láyà tọ́jú kí n tọrọ ẹ̀ ọmọ pé n tó ṣòro ní ṣùgbọ́n mo á túmọ̀ nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé nǹkan kan wá ṣòro lọ́dọ̀ ọ̀wọ́ lọ́hùn sí. ìkejì ní ìṣètọ́rọ̀ nǹkan lọ́wọ́ rẹ̀ kọ́ ọmọ ṣe ní òmìnirí. yóò ṣe ògbọ́ wàá fi yìí ṣàkọ́kọ́ ẹni tí ó gbà fún mi mọ́. nítorí náà bẹ́ẹ̀ bá ti ní fíkà pẹ̀lú ọlọ́run tọ́kọ ọlọ́run gbọ́ ṣàdúrà yọ̀ọ̀sẹ̀. nítorí náà wọ́n sì ní àdúràbù sẹ́yìn ìfòlẹ́mọ́mi wọ́n sì dáa kò lè mọ́sílẹ̀. ní nǹkan àjàká ẹni ọ̀dọ́ bí ọ̀bẹ ọ̀dọ̀dọ̀ tó ṣe mùsùlùmí òsì
àwa mùsùlùmí yóò dá wa ààrẹ nìkan fẹ̀yìntì àwọn ẹlẹ́sìn míì wọ́n rí àwọn kan fẹ̀yìntì wọ́n rí Amẹ́ríkà fẹ̀yìntì wọ́n rí Russia fẹ̀yìntì wọ́n rí ìdúró àwọn ilé wọ́n rí wọn fẹ̀yìntì dára wọ́n wà fẹ̀yìntì dára fẹ̀yìntì. tó fẹ̀yìntì. bẹ́ẹ̀ báyìí báwọn kan bá ń fẹ́ràn tí wọ́n fi wà níra ẹ bà pé àwọn tí wọ́n ń tì wọ́n ní. wọ́n lára ti lẹ́yìn yìí. àwọn ọ̀rẹ́ nìkan. tó mọ́kànlá wa rẹ̀ kó lé pé bí nǹkan kan bá ṣẹlẹ̀ yóò gbogbo rẹ̀ wá yóò ti fẹ́yìn wa kí lòun náà ní ìgbà náà. màdínà ni gbogbo ìlú mùsùlùmí ni táyà ní fọkàtẹ̀. Bọ́lá mọ́kà tí wọ́n tó dára rí ìgbọ́kàdé àfihàn ọlọ́run dára rí ìgbọ́kàdé àfihàn ọlọ́run. Ẹ jẹ̀mọ́ ẹ dákun. Tọ́lá lè képe bí ṣe wọ́n náà. Tọ́lá lè képe bí ṣe wọ́n náà. Ó ṣe wọ́n dákun nínú ọlọ́run kárí àgbàdo. Nítorí ìyàmá lẹ́yìn nǹkan méjì la fẹ́ ṣe àárín kankan tá a lè ṣe ju méjèèjì náà lọ ọ̀kan wà ní ọ̀pọ̀ gbogbo akásàdúrà ìlú mọ́kà àti àwọn akọ̀kájẹ̀ láti ìsìlẹ̀ àríyá tó bẹ̀rẹ̀ àwọn àyíká nílò bí ó ṣe táà nílò ọ̀rọ̀ ṣàdúrà ń bẹ̀ tó jẹ́ àyè mímọ́ ọ̀nà ọba ìṣẹ́ ìṣọ̀ lórí àwọn onígbè ta àwọn oníyàrá àwọn tí wọ́n jẹ́ ọ̀tá ìsìláàmù lójú wọn pọ̀ tó ìlú ọlọ́run afa ìlú náà di ọlọ́wọ́ pẹ̀lú ìwọ́lọ́run lọ́dà ẹ̀dùnkú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ṣùgbọ́n tá a fẹ́ ṣe kọ́jọ́ bá lọ àgbẹ̀rẹ̀ àgbẹ̀kọ̀ láàmì ẹ̀yọ̀ kan àwa tí àṣìbùkù láàmì lọ́wọ́ ẹ bá mọ́tẹ̀sí náà lọ́wọ́ ẹ máa ṣe níjọ́ kìíní àgbàdìyàn kálù الذين قال لهم الناس إن الناس جمعوا لكم فخشوهم فزادهم الله إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة الله وفضل. Ọlọ́run ti tọ́ka fún wa ìjọ tí irú nǹkan báyìí ṣẹlẹ̀ nítorí a ti kó sínú pàkúté ní ìsìn gbogbo ibikíbi pàkúté wọn. Àmọ̀nà tá a lè gbà yọ nǹkan kò sí lè yọ wá bẹ́ẹ̀ àti àdúrà àwa ṣàdúrà fún ìlú Mẹ́kà Káàbà gbogbo mùsùlùmí tí ń lọ jọ́sìn bẹ́ẹ̀ dákun Ọlọ́run àwọn ọmọ ìyá ara wọn tí wọ́n ń bára wọn jà yìí Iran gbogbo gómìnà Libya ní Kuwait gbogbo ẹ̀ka mùsùlùmí ni wọ́n. Ẹ kíyèsí jàmọ́ ẹ kíyèsí nǹkan náà. Ọlọ́run àmàbídá ṣàlọ́ mọ́ àṣìmàbídá lọ ju ọ̀dọ̀ rẹ lọ ọ̀rọ̀ wá lọ́wọ́ rẹ. Amúṣe ìgbà méjì tá a bá gbé òṣèlú rẹ̀ ó sì fi ẹnu àgbẹ̀là dáhùn. Tí ìbá ṣe pé kí má dáì, tọ́lọ̀ ń dá mọ́ àwọn mùsùlùmí bàbá ìlú àwọn àfa àbáwọn àmọ́ àbí ẹlòmíì tó yẹ pé kí ẹ máa ń káyè nìkan ní ọṣẹ àbùkù dání lọ́wọ́. bọ́bá ní pé bí yìí ó gbòòrò jù báyìí lọ kó tó bẹ́ẹ̀ mẹ́rin márùn-ún ó fẹ̀ tó bẹ́ẹ̀ ó yẹ kí ìyọ́ ọmọ gbà á kí bí ìyọ́ ọmọ gbà yìí. ṣùgbọ́n nípa ìmọ̀ kan nípa rírí mọ́tà nípa àìjẹ́ nǹkan kan tí o sì sílẹ̀ lórí ìkàwé tó yìí wọ́n pè é ní ìsìlámù ni wọ́n fẹ́ ọ̀la ìṣẹ̀lẹ̀ ojú òwe nítorí náà nísìnyí kùránù ló kù ẹ̀yájú ó pè kùránù náà fún wa. gbogbo akọ́nà wa ṣe tọ́lọ̀ ní àwọn kan ṣe tí bèèyàn bá ṣe ṣe nísìnyí òun ọ̀ máa wà pẹ̀lú ẹ̀ òun ó sì máa gbogbo pẹ̀lú òṣèlú yìí owó sáyà pàpàpà owó fara owó olúwa rẹ̀. nítorí náà ìyá ọlọ́run ayẹ
àti ayọ̀ ní àwọn èso wọ̀nyí. Àwọn ọmọ àyà wa tí wọ́n bára wọn jà yìí dáhùn ọlọ́run lọ́sà pẹ̀lú sí wọn lọ. Sọ̀rọ̀ lé wọn náà ní kí gbogbo wọn máa fẹ́ àásùgbóyà lọ́ọ̀. Wọ́n ní ẹ̀ka ìwé láti wá kéré. Àsìkò yìí gan làwọn àbá àfọkànsí púpọ̀. Ìfọ̀nà máa ń gbàdúrà. Ẹ dákun ẹ tí máa tó kura náà. Ẹni tó bá ẹ máa fẹ́ ní ọba máa gbọ́nyàwó. Gbogbo àwa yìí kò ká mú tẹ̀síbá lọ́wọ́. Àmọ́ ní abẹ́gbẹ́ ní kálukú ṣe àtẹ̀yìn ọkùnrin obìnrin. Hasbuna Allah wa ni'mal wakeel. Ibẹ̀ kẹ́kẹ́ Hasbuna Allah wa ni'mal wakeel. Àwọn ìdílé gbogbo àwọn òṣèré kájà wọn fúnra àwọn ní Nàìjíríà ìrìn àwọn àdìmárùn àmúlòlá àrùkàdìkà ìrìn Nàìjíríà
sọ̀rọ̀ rẹ̀ fún ẹ tí mo sì ṣe gbogbo ọ̀gá náà tó gbé gbogbo ọ̀gá mú gbogbo iṣẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ sọ̀rọ̀ wa kì í ṣe pé tí wọ́n mú wá òjú òótọ́ ṣùgbọ́n àwọn ọkọ̀ àwọn ọ̀gá mi lè dá fún wọn dá ká àṣẹ fún wọn ṣùgbọ́n tí ẹ̀kọ́ ìyá ló máa bá àfi
ibi tí wò gbé ànábì ká nítorí bí wọ́n ti gbé ànábì gbàrà nínú àwọn ntọ́sẹ̀lẹ̀ ńjọ́ta bí wọ́n rí báwọn bímọ Aminat ó ní kó òun bímọ lóòótọ́ omi tí abiyamọ kọ́ dàpọ̀ tó di pé ó bímọ ẹ̀rí pé ọkọ̀ jámẹ́ra kan àǹfààní yíyí nǹkan tí omi fi kọ́ wá nìkó kí àyè nìkó ti fún tóòní ó lè kọ́lọ̀ oṣù rẹ̀. Omi àti àti gbogbo àwọn àgbọ̀ rẹ̀ ẹ̀rí pé àwọn gbogbo àwọn ẹ̀dá bẹ̀ tí gbé máa tún sábà ṣe alẹ́ òun sábà ṣe omi yẹn omi lẹ̀ bíà lásán bẹ́ẹ̀ ẹgbẹ́ torí ìtẹ̀sí ìdílé máa rẹ̀. Ìyá mi Muhammad sallallahu alaihi wasallam ẹ̀sìn Islam dájúdájú tí mo gbé pẹ̀lú ẹ̀sìn náà ní yóò tàn kárí ayé kódà wọlé ò kárí al-mushrikun wọlé ò kárí al-kafirun kì bá a ṣe pé àwọn kèfèrí bí wọ́n ń takò máa ń rí dátíkàtò ìlà ádámì harabi. máa ń rí dátíkàtò ìlà ádámì harabi. àjàdí àdí ilẹ̀ ìhà múlìkìyà sálámì. àjàdí àdí ilẹ̀ ìhà múlìkìyà sálámì. ẹ̀ẹ́dúkọ̀ ara yín jẹ́ ẹ̀yà ara bí wọ́n yìí kò tí ẹ̀sì lẹ́yìn ìsìlámù. ẹ̀jókòó jẹ́ sàgbéjì ẹ̀ máa wọ́. ẹ wò bọ́lá wọn ti ń tẹ ìsìlámù ká. ẹ wò bí ìsìlámù ti ń ṣe ń gbàyè. kì í ṣe nìkan ní í ṣe wáàsí tí táwa ipò ní polówó ẹ̀. ọlọ́run fún ẹ̀ ní í ṣe nǹkan náà. ẹ wò bí àwọn ẹnìkejì ti ń ṣe. wọ́n kọ́ bá jẹ̀ kí wọ́n lu aago bọ́dẹ̀ kí wọ́n ṣàpẹ́ bọ́dẹ̀ kí wọ́n máa mọ ọjọ́ òsì tí wọ́n fi kó ló bẹ̀ sí wọn. kí àwọn ti borí kí láti lè ó wù àkọsí pé nígbà yìí máa ti ní wá sí nìyí lẹ́nu ní ọ̀lẹ́ ó sì tún di ọ̀la àbí ọ̀la àgọ́ àti ìjà tó bẹ̀rẹ̀ lọ́la àtàlẹ́ àrẹ nítorí pé mọ̀rídì nínú mọ̀rídì náà wọ́n náà wà ìṣá àtà. Bọ́lá àrísá. ẹlọ́wọ́ bá ń gbá ẹ lọ. Kó ṣe pé gbogbo àdúgbò kọ̀ọ̀kan ni wọ́n wá sí báyìí wà. Bẹ́ẹ̀ náà sì ni gbogbo ẹ̀ ń gbogbo òru ayé lónìí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà tòun ti bẹ́ẹ̀ bí ibà ṣèyí ti ń bẹnu èyí táwọn oní rédíò tí wọ́n máa ṣe àbí ti jọjú màtá àwọn agbọ́ọ̀nì. Inú wọn àwọn díẹ̀ ni ọ̀rọ̀ sì dé sí wọ́n ṣàfihàn àbíkí ṣe. Ọlọ́run àwọn òwò náà sì ti ń tẹ̀sí láwọn ní àwọn. Lẹ́nu òwò dàbí ìyẹ̀dá àwọn àjẹ́bí. Àwọn àtijọ́ náà wọ́n dàpọ̀ ìsìlá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n bá tètè ti gbé tó níye ẹ̀wọ̀ sẹ́nu òun lè ká bí nàlẹ́ tó ní ìfẹ́ ìmọ̀ nípa ìyá òwe sí ẹ̀mí ká ṣoṣo. Sẹ́lẹ̀ náà wà ní ọ̀sán ọlọ́run gbọ́dọ̀ ní ìfẹ́ lórí kò sí ní ìfẹ́ àdébìlẹ̀ òkè tó lé ìfẹ́ gbogbo ọ̀rẹ́ ni wọ́n ti wá aṣọ àná wípé inú méjì ni wọ́n ti wọ́n ṣe fún òye ṣe méjì náà láti kẹ́rin èdè ọdún ìgbà tó ti ọdún lọ́dọ̀ ẹ̀dùn ní ìlú àwọn akẹ́kọ̀ọ́ tó lè dè èdè ìgbà nìyà dé méjì. láti ìgbàgbé èdè ọdún orí díẹ̀ tí kò wá ti sọ kalẹ̀ ni wọ́n ti tí wọ́n tàbí ti ṣiṣẹ́ tó ṣe iṣẹ́ akọ́sọ́ àlọ́ sí Màdínà tí wọ́n sì lẹ́yìn ó tún dé Màdínà náà. Àwọn ẹ̀rú ní kókò káńtó àwọn ẹ̀dá wọn kókò káńtó oní òkèjà nígbà tí àwọn ti ń bàtà wọn pẹ̀lú kẹ̀ ń ṣe wọ́n ń sàn bàtà yìí
gbogbo ọ̀nà ni wọ́n sá ìbára wọn yìí máa lọ́wọ́ ibẹ̀ aláwọ̀ àmọ́ láti ìgbà náà wọ́n ti ń ṣe tí wọ́n ń ṣe ọlọ́run sì ní wọ́n dá gbogbo ẹ̀ ìlà níbi ìṣáájú fún tiẹ̀ tó dé Káàbà nítorí tiẹ̀ nítorí ọlá tiẹ̀ àti léèlé sáwọn kan láwọn fẹ́ wá wọ Káàbà wọ́n fẹ́ wọ Mọ́kà láti wá wọ Káàbà al-musharrafa al-Káàbà al-musharrafa. ọ̀rọ̀ tí mo ti ṣe pẹ̀lú wọn ní mọ̀lẹ́kẹ́ni ألم تر كيف فعل ربك بأصحاب الفيل 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 ألم يجعل كيدهم في تدليل ألم يجعل كيدهم في تدليل ألم يجعل كيدهم في تدليل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بالحجارة من سجيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل وجعلهم كعصف معقول فجعلهم كعصف معقول يعني المسلمين إن الله معنا وهو معنا يقال ونقول ونجوى ومقسمة
kà wọ́n ní. Mo wá rí pé àwọn tẹ́lẹ̀ kí n fún àwọn ọmọ adáwọ̀ ní àwọn ọmọ adáwọ̀ rẹ̀ àwọn tí wọ́n ti wú ẹ̀ láti kọjá rẹ̀. Ẹ̀rọ fi wá ní akáyì èyí tí làákàyè wọ́n ti wà lé ilẹ̀ káyọ̀ tí ìjọba lò sí ìyá ayá ṣe ní làákàyè tó ń mú wa ìyá ayá tó ọjọ́ lọ́wọ́ àti làákàyè náà láwọn ọmọ akẹ́kọ̀ọ́ làákàyè ọ̀pọ̀ làákàyè láti tomato láti tó rédíò àti tó kọ̀ fẹ́ fi máa gbé láti lẹ́nu wa làákàyè tó wáyé tó ṣùgbọ́n ìyá ayá tó ọ̀rọ̀ ní wọ́n ń bẹ̀ pẹ̀lú kí ni ìyá ayá tó ọ̀rọ̀ dàbí àwọn adájúwà bẹ́ẹ̀ bá síta tomato tó dùn jíà tó pèsè tí ìgbà tí ọ̀bá sí dẹ́fà àdáwọ̀ àkọ́wà yóò máa lọ́rẹ̀ rà mo tètè yà fún gbogbo máa fi tó wù lọ ìdá àjọ náà yóò máa sọ pé òbí àgbà yóò máa dùn fún àyà púpọ̀ ọgbà máa sọ ìdí ìdá àjọ náà jẹ́ ìdú làákàyè lè ṣe púpọ̀ nǹkan ó ti ṣe é lálẹ́ wọ̀nyí ẹ̀rọ ọkọ̀ ẹ̀rọ ìwé ẹ̀rọ oríṣiríṣi tẹlifíṣàn rédíò gbogbo ẹ̀fọn ní ìrẹ́ǹtì ẹ̀rọ gbogbo ẹ̀ ọ̀gá ní ẹ̀rìyé lórí ẹ̀ǹtì síbẹ̀síbẹ̀ làákàyè ọjọ́ púpọ̀ nínú àwọn ẹ̀rọ náà nínú ọ̀dọ́ àgbàná tó ń pa láṣẹ tó sì tẹ̀ láṣẹ náà tẹ̀wọ́ ọlọ́run ọ̀rọ̀ òjò ń tẹ̀lé ìta àtẹ́ta ilé ẹ̀wà lọ́wọ́. ọlọ́run ní ọ̀rọ̀ ayò wọ́n ní ìsàtì ìwọ́n yàrá àti máa àyàtò àwìlà ní àwìlà nàní. ní ọ̀rẹ́ ẹ̀dá kan kọ́kọ́ jẹ́ ẹ̀dá kan tó tóbi yìí tó jẹ́ ẹ̀dá tí mo dá tí mo ní tí mo kà kúrú tó lè wọ̀ yàtà yìí ọ̀. ọlọ́wọ́ àwọn òṣìṣẹ́ wọn ní ọlọ́wọ́ káyọ̀ ní ikú làákà yìí lọ́jọ́ ìdájú àwọn adáàmà lọ. ó wà dáadáa wọ́n fẹ́ fún àwọn yòókù ó fún wọn ní mo ò lóbi tí àwọn àdúgbò ó fún ẹ̀yà ẹ̀rí àwọn àgbàlú àwọn náà ní làákà yìí àwọn tí wọ́n làákà yìí láti gbà. ní a bá ṣe ẹgbẹ́ ta kalẹ̀ kò sí tí wò lè yà tí wò lè ṣe ní a bá sì ṣe fẹ́ pọ̀ láti lè ṣe máa balẹ̀ ọ̀nà ọ̀pẹ̀. ìran wa adúgbò wọn lọ adúgbò wọn lọ àwọn bá a ṣe ẹ̀rí ìrọ̀ṣẹ́ nítorí làákà ìdí mi ó ṣiṣẹ́ pé kì í pé wọ́n ṣe àwọn nǹkan àwọn àgbàgbà wọ́n ṣe àwọn oríṣiríṣi nǹkan èyí tó ṣe pé àwọn méjèèjì tí wọ́n jẹ́ alágbára jù láyé méjèèjì tí wọ́n jẹ́ alágbára jù tí gbogbo ẹ̀ láti ń kọnú wọn. àwọn náà ní àwọn ọ̀dọ́ Amẹ́ríkà àwọn Rọ́ṣíà àwọn ará méjì ń bẹ̀rù èdè àmì bẹ́ẹ̀ àwọn òṣèlú rẹ̀ gánà ní ìjà àwọn ẹ̀rọ àwọn náà ti bẹ̀rẹ̀ ọwọ́ àpò àbókì wọ́n sì ṣe ìgbà títí dépò pé àmì ìṣẹ́jú kàṣí èdè bí wọ́n bá bẹ́ẹ̀ lọ àwọn ẹ̀yà bá ti yí ní àkọ́kọ́ náà ọmọ ayé àwọn ọmọ mi ìlú ìyá yẹn. ọlọ́wọ́ akẹ́wọ̀ ara wọn bàbá ṣé ẹ̀mí ti mùsùlùmí ẹ̀mí ti ẹ̀jẹ̀ ẹgbẹ́ ẹ̀mí náà ẹ̀wọ̀ ẹ̀mí náà ẹ̀sìn ní ọ̀gá yóò yé báyìí ọlọ́wọ́ akẹ́wọ̀ àwọn méjèèjì kọ́ ra wọn. wọ́n máa bá sọ ara wọn wọ́n bá sọ ara wọn. Rọ́ṣíà nípa Amẹ́ríkà kílẹ̀ Amẹ́ríkà Amẹ́ríkà náà ń bẹ̀rù Rọ́ṣíà nítorí àwọn Amẹ́ríkà ìfẹ́ǹtì pẹ̀lú ṣe pé Rọ́ṣíà ò ní Rọ́ṣíà náà sì ní tiẹ̀ kí Amẹ́ríkà ò ní.
ولكن لها أمد وللأمد انقضاء. ìjọba àti gbogbo ẹ̀ lọ òun ni gbígbé ọlọ́run dùn áhùn lẹ́yìn ìyá. ولكن لها أمد وللأمد انقضاء. الله أكبر. àdúrà àgbàgbà ọlọ́run lè dára ní àtàwọn ní tiwa. وما يدريك ما فعل الدعاء. lọ́kà màdínà wọ́n wà lọ́wọ́ ìwọ́n nísì ohun kan tí yí ká àwọn ọ̀dá ti ẹ́ ìwọ̀ nípa pé ọlọ́ni ìgbàmú إنهم يكيدون كيدا وأكيد كيدا. إنهم يكيدون كيدا وأكيد كيدا. إنهم يكيدون كيدا وأكيد كيدا ومن الكافرين ومن
ní ìgbà kan ṣáàṣì dọ́kítà tí wọ́n fọ̀rọ̀ àwọn lójú tí wọ́n bá sì lẹ́yìn ìsìlá tí wọ́n máa kí wọ́n fi ilẹ̀ jẹ́ àbá ọlọ́run lórí àgbà ọ̀pọ̀ àwọn kì í ṣe pé ẹni kí ni tó ń lé ìsìlá ọ̀pọ̀ ọmọ ẹ̀jẹ̀ máa ń wù ìyá ẹ̀jẹ̀ tó ìlà àdàmì àdàmì máa ń wù ìyá ẹ̀jẹ̀ tó ìlà àdàmì 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 كاتبهم سفرة يوما ليوفيها ولمن I don't
sílẹ̀ sí ilé. Ọlọ́run ní àǹtọ̀m túnbí kúnà hàn. أنتم هؤلاء تهلكونهم ولا يهلكونكم. ما لهم أصل يدعون àìrígbé nítorí ilé àìwọ́pọ̀ àpò àṣẹ́yì fún pọ́pọ́ àṣẹ́yì fún ọ̀pọ̀ àṣẹ́yì sábà lòsì bá ti gbọ́dọ̀ àwọn àṣẹ́yì èyí tó ìbáṣẹ́yì jẹ́ ìbáwá ní agbára ó ṣe kárí. Ìyáná ní àrùn tàbí ẹ̀yin mùsùlùmí ó ní àńtọ́n ẹ̀yin mùsùlùmí ó ní àwòrán ẹ̀yin wọ̀nyí ẹ̀yin mùsùlùmí wọ̀nyí ẹ̀yin ọ̀gá mẹ́tẹ̀ẹ̀dá lẹ́yìn ọ̀gbìn sọ̀rọ̀ tó ìkúrò náà wọ́n yà á yà ìkúrò náà wọ́n. Ẹ̀yin ọ̀gbọ́n náà wọ́n ní wọ́n yà á yà ìkúrò náà táwọn òṣìṣẹ́ náà ní ìwà àgbàdo àti ẹ̀yẹ́ ìdílé sọ. Ẹ̀rọ wọn máa jọ sílé ilé ẹgbẹ́ ti ìlú ìrani ìlú mùsùlùmí ìsìlámù òṣìṣẹ́. Ẹ̀rọ wọn ti lé ilé àmọ́ ọ̀dọ́ wọn sọ̀rọ̀ kan kò sí máa bàrẹ̀ ẹ̀rẹ̀ láàárọ̀ ìṣẹ̀lẹ̀ tó máa bàrẹ̀.